bẹ́nìyàn bá ronú jinlẹ̀ ní ilé ayé ìrìnsókè ìrìnsódò ọmọ ènìyàn ṣùgbọ́n kínní kan ni mo mọ̀ tó dá mi lójú òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. mo fẹ́ lówó mo fẹ́ lọ́mọ onílé ayé ìyẹn ló fẹ́ mú kó sọlé ọ̀làdà òro kó wá fẹ́ sọlé ayé ìdàwá ìlọ ó máa ṣe o. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ dọ́jà òkúta ní ilé ayé owó lọ́wọ́ là ń rèké o rírọ́ bá lọ lógún ọdún mo fẹ́ kẹ́ mọ́ ìṣẹ́jú kan péré o òtítọ́ yóò bá òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ń gbé ní ìkà kì í gbé ní o. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. yóò máa lékè dandan yóò lékè dandan. òtítọ́ yóò lékè dandan. yóò lékè dandan yóò lékè dandan. òtítọ́ yóò lékè dandan. yóò lékè dandan yóò lékè dandan ni. òtítọ́ yóò lékè dandan. sáṣọ òtítọ́ ó wà á lékè dandan. òtítọ́ yóò lékè dandan. yóò lékè dandan yóò lékè dandan. òtítọ́ yóò lékè dandan. yóò lékè dandan yóò lékè dandan. òtítọ́ yóò lékè dandan. olùlọ́jọ́ kẹwàá oṣù kẹwàá sẹ̀fẹ̀ gbọ́ lọ́jọ́ tó ń sọjọ́ ìbí ọmọ aládìkún lóyè Sunday Adéyẹmọ májàsọ́lá àdìsá aka Ìgbòho Òòṣà nípa bí gbogbo àwọn ọmọ ẹgbẹ́ ìfẹ́ lọ́dọ̀ àpapọ̀ Yorùbá àti gbogbo ẹgbẹ́ ọmọ Yorùbá lápapọ̀ lábẹ́ ààrẹ wa ọmọọba Adédayọ̀ Fáládé àti igbákejì ààrẹ ọmọ Kẹ́hìndé Àbẹ̀bí tí ń ṣe ìrọ́kẹ̀kẹ̀ ìgbáradì níbàámu pẹ̀lú ìfẹ́ àti ẹ̀mí ìforihàn lágbèkalẹ̀ àyẹ́sí ọjọ́ ìbí Ìgbòho fún tọdún yìí pẹ̀lú àkọlé Dinner with Ìgbòho bákan náà làwọn ọmọ gba
ọba ògbóni àgbáyé lálejò Tajudeen Ọlárẹ̀wájú Àjàlá láti wá ṣe àyẹ́sí fún olóyè Ìgbòho lọ́jọ́ náà tí ó wáyé nínú gbọ̀ngàn ńlá ní London Kensington 179-199 Holland Park Avenue London W11 United Kingdom bẹ̀rẹ̀ látago 7 ìrọ̀lẹ́ ẹlẹ́lẹ́dago 12 òru. Bákan náà la ti ń kí wa kú ìmúrasílẹ̀ ìwọ́de làmìlaka tẹgbẹ̀lẹ́gbẹ̀ ènìyàn tí ó wáyé nílùú ọba 1 million rally in London lọ́jọ́ 12 oṣù kẹwàá tó jẹ́ ọjọ́ kẹtàdínà pẹ̀lú Ìgbòho lẹ́yìn tọ́láyọmí kó ìkímidà àti kálára rẹ̀ ó máa ṣàkóso rẹ̀ pẹ̀lú ọ̀kan ọ̀jọ̀kan àwọn àlàkalẹ̀ ìrọ̀rùn nípa bá a ṣe máa fi ọkọ̀ àjàgbé ńlá ní London route bus gbé àwọn àgbààgbà àti àwọn abarapá gbogbo láti BBC in Oxford Street títí tí ìwọ́de ó fi parí sí Paris Trafalgar Square tó bá wá di ọjọ́ kẹtàlá ọjọ́ kẹrin dinner with Ìgbòho láwọn máa ṣàbẹ̀wò lọ sí ìlú Manchester gan fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé síwájú sí i tàbí láti dá sí ètò ìfọlọ́ndrìlì ẹ lè pè tàbí kẹ́ WhatsApp Ọláyọmí Kóìkí lórí +447 594 050 979 Jàdùbí lórí +447 570 320 030 Tóyìn Ọláoyè lórí +447 896 018 764 lápapọ̀ ọmọ Yorùbá àgbáyé pátápátá ní àwọn ẹgbẹ́ ìfọlọ́dún àpapọ̀ ọmọ Yorùbá ṣe ń kí ọmọ aládìkún wípé ẹ kú ọdún ẹ kú ìyẹ̀dún a sì ń ṣàmọ́dún àṣàmọ́dún sẹ́ẹ̀mí ìtayà tọmọ Yorùbá World Media ló ń kéde lórúkọ gbogbo ọmọ Yorùbá pátápátá. Ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá lọ́mọdé lágbà lọ́kùnrin lóbìnrin lónílé lálejò oyún inú ni o àṣẹ ẹ̀bí gbogbo yín pátápátá la kí a ò lólódì ẹnìkọ̀ọ̀kan. Kó tó di pé mo wá wọnú kúnkùndùn ètò kí n tó wọnú kúnkùndùn ètò ẹ sáré wo fídíò yìí kí n tó máa lọ sínú ètò. Sáré wo nǹkan mọ kébé. Ẹ̀yin tí ẹ̀ ń wò wá mo kí yín lọ́mọdé lágbà lọ́kùnrin lóbìnrin Ọmọlúkà yín ló ń sọ̀rọ̀ gẹ́gẹ́ bí àmọ̀ràn tí mò ń fún wa ní gbogbo ìgbà pé ẹ̀yin èèyàn wa ẹ̀yin ọmọ wa ẹ̀yin bàbá wa ẹ̀yin ẹ̀gbọ́n wa tẹ́ wà lókè òkun ìyọ́nú Ọlọ́run la fi ń bẹ̀ yín ẹ má jẹ́ ká fún àwọn Fúlàní àwọn Ìgbò láàyè kan ra gbogbo ilẹ̀ wa tán bọ́lọ́run bá ń kẹ́ yín ẹ wá ra ilẹ̀ sílé ẹ ra ilẹ̀ ìwọ̀nba tó bá wà yẹn àwọn fámìlì tó bá ní ẹ má jẹ́ kán máa tà fún Fúlàní ẹ̀yin náà ẹ wá rà á ẹ̀yin ọmọ Yorùbá tòótọ́ tẹ́ wà lókè òkun ẹnìkan ni mo bá ra ilé báyìí òun lẹ̀ ń wò yìí 15 plot ló wà ń bí lẹ́ni yẹn ní yìí òun la ṣẹ̀ṣẹ̀ bá dọ́gbọ́n ẹ̀ a fẹ́ ṣe fẹ́ǹsì ẹ̀ fún bẹ́ẹ̀ yẹn layout ẹ̀ everything gbogbo ẹ̀ ti wà lọ́wọ́ wa pátápátá so a fẹ́ ṣe fẹ́ǹsì ẹ̀ bẹ́ẹ̀ yẹn odidi 15 plot 16 rather òun lẹ̀ ń wò níbí báyìí òun ló lọ ní rẹpẹtẹ yìí kò sára tẹ́ni ìfẹ́ dá ń bí báyìí tí ó lè dá tó bá ti ṣe fẹ́ǹsì ẹ̀ ó parí olórí burúkú ládébẹ̀ tá dẹ̀ máa wo fẹ́ǹsì tí wọ́n á dẹ̀ sọ pé wọ́n fẹ́ talẹ̀ fún tóun náà dẹ̀ lóun fẹ́ rà á tí ò ní béèrè pé ta ló ṣe fẹ́ǹsì so ẹ̀yin náà ẹ wálé ẹ pe Ọmọlúkà sórí nọ́mbà tẹ́ ń wò yìí very simple káwa náà wá yín gẹ̀ẹ́tì ẹ̀ 5 plot lágbára ẹ̀ gbé 6 plot ní 10 plot ní bó ti ẹ̀dẹ̀ jẹ́ 2 bó jẹ́ lè tó fẹ́ fi kọ́lé ni ẹ má fún àwọn Ìgbò láyè kan ra gbogbo ilẹ̀ wa ẹ̀yin náà ẹ wá rà pamọ́ tẹ́ bá ti rà tí kóòtù ti sí ilé ẹ̀ ó ti di tiyín nìyẹn kò sí nǹkan tẹ́nikẹ́ni fẹ́ ṣe lé lórí ẹ jọ ẹ̀bẹ̀ lábẹ́ yín o ẹ má jẹ́ kí Ìgbò kó ra gbogbo ilẹ̀ wa tán ẹ má jẹ́ kí Fúlàní kó ra gbogbo ilẹ̀ wa tán eléyìí ń sọ̀rọ̀ ìkórìíra o protection is better than cure kó má lọ di pé gbogbo ẹ̀ tán àṣẹwà ń sọ pé kí ni ká ṣe àwa ń jàjà ìjà ẹbí Ọlọ́run ní jẹ́ ká jẹ̀bi o ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni o káàkiri orílẹ̀-èdè àgbáyé ibikíbi tẹ́ bá wà tọ́lọ́run bá ti ń kẹ́ yín ẹ gbìyànjú ẹ wá kẹ́ wá ra ilẹ̀ wọ̀nyí ẹ má jẹ́ ká fi gbogbo ẹ̀ lẹ̀ pátápátá fáwọn ọmọ Ìgbò kan ra gbogbo ẹ pé mo ti gbé búdózà ó ti fá gbogbo ẹ̀ pátápátá ṣe rí so a máa bẹ̀rẹ̀ fẹ́ǹsì yẹn báyìí ní agbára Ọlọ́run a máa bẹ̀rẹ̀ ní ọ̀la yìí so tíṣẹ́ bá dẹ̀ ti bẹ̀rẹ̀ iṣẹ́ ń tẹ̀síwájú nìyẹn ẹ̀bẹ̀ mo bẹ̀ yín ẹ wá ra ilẹ̀ yìí o ẹ wá rà á o ẹ wá rà á o owó wà lórí ilẹ̀ o ẹ bá ti ń rà tẹ́ ń gbé nǹkan yín pamọ́ parí nìyẹn kò sí kì í sọnù kì í gbé kì í ṣá kì í ṣe so bó ṣe jẹ́ nìyẹn o ẹ ṣe Ọmọlúkà ló ń sọ̀rọ̀ nọ́mbà tẹ́ máa pè mí sí nìyí òun ni mo wá fi sójú fọ́nrán yìí any one of it either message tẹ́ bá pè tí mi gbé ẹ send message síbẹ̀ máa pè yín padà ní WhatsApp mostly ẹ ṣe. ẹ ṣe ẹ báyìí ní agbára Ọlọ́run a máa bẹ̀rẹ̀ ní ọ̀la yìí so tíṣẹ́ bá dẹ̀ ti bẹ̀rẹ̀ iṣẹ́ ń tẹ̀síwájú nìyẹn pẹ̀lú ẹ wá ra lẹ̀ yìí o ẹ wá rà á o ẹ wá rà á o owó wà lórí ilẹ̀ o
bá ti ń rà tẹ́ gbé kan yín pamọ́. Ẹ ṣé mo kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá níbikíbi tẹ́ ti ń wo Ọmọlúkà káàkiri àgbáńlá ayé. Ọmọlúkà yín rèé tí ò pé méjì. Mo dúpẹ́ lọ gbogbo ẹ̀yin tí ẹ fi gbogbo ìgbà ń dúró tì wá tẹ́ ẹ fi wálẹ̀ kíyà ó jẹ wá gbé. Mo dúpẹ́ lọ́wọ́ yín, mo sọ pé ẹ ṣeun 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 ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ooo bàbá. Mo kí ẹ̀yin màmá mi, mo kí ẹ̀yin bàbá mi, mo kí ẹ̀yin ẹ̀gbọ́n mi, mo kí ẹ̀yin àbúrò, mo kí ẹ̀yin tẹ́ ẹ dúró ti òtítọ́, mo kí gbogbo ẹ̀yin tó dúró ti òtítọ́ àti òdodo. Òtítọ́ a máa lékè gẹ́gẹ́ bí orin tí Ọmọlúkà kọjọ́ náà. Mo ní yóò lékè dandan o, yóò lékè dandan o. Òtítọ́ yóò lékè dandan. Òtítọ́ máa lékè. Bó ti wù kí èké kó tàtó ọjọ́ kan òtítọ́ á borí. Ó máa borí. In tó dá mi lójú bí ọṣẹ ni. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pápátá pé ẹ káàbọ̀. Tuntun létí mi tún gbọ́ o, ẹ tún súnmọ́ bí ẹ tún wá gbọ́ o tuntun. Mo tún gbọ́ tuntun o. Etí mi gbọ́ tuntun. Etí mi tún gbọ́ tuntun o. Ẹ̀yin ọmọ Yorùbá. Ẹ jọ̀ọ́ kí la gbà lọ́wọ́ àwọn Dúpẹ́. Ẹ ti ẹ̀ kọ́kọ́ bá wa wá Dúpẹ́ síta. Ṣé rí ẹ̀yin Yorùbá tẹ̀ ń wò mí? Dúpẹ́ ń dára o, òun àtàwọn èèyàn wọn ò dẹ̀yìn o, gbogbo nǹkan. Ṣé mo pé ìgbà kan ó ní ìdí tí mo fi jáde lénìí? Màá ka àwọn nǹkan kan jáde fún inú fóònù yìí. Kò àṣegbé ò sí. Gbogbo bí wọ́n ṣe ń pinnu ibi, bí wọ́n ṣe ń lọlé babaláwo tó ń forúkọ wa ń wẹ́lọ̀ délé babaláwo, gbogbo ẹ̀ làṣírí wọn ń tú jáde. Wọn ò lè ṣe é mú jẹ láyé. Àṣegbé ò sí, àṣepamọ́ ló wà. Jùmọ̀kẹ́mi Ọlájídé, you are welcome. God will bless you. Olúṣẹ́gun mi o, Abe, God bless you. Adéyẹmí Samuel, God bless you. Ẹ ṣé ẹ káàbọ̀ sórí ètò. Nígbà kan mo play audio yẹn, mo wá play ẹ̀ fún yín. Mo bàjẹ́ mi mọ́ ṣe ń tọ́jú nǹkan ni. Tí ìyá yẹn sọ fún babaláwo yẹn pé oyè kan wà lóńdó pé ìyẹn Ọmọlúkà lórúkọ ẹ̀ ń jẹ́. Níbi tán ti ṣe pàdé tán ti sọ fún babaláwo yẹn pé kó pa wá. Ẹ̀yin ọmọ Yorùbá kò kúkú sí tèmi jẹ sára, ìjà jẹ sára, ìjẹ kankan kò sí tí mo ní. Ṣùgbọ́n mo lọ́lọ́run ọba. Mo ní ọba tó nílẹ̀ yìí, tó tẹ́lẹ̀ yìí, tó rínú rọ́kàn mi, tó mọ̀ pé òtítọ́ ni mo bá dúró. Alára pé you are welcome. Adéyẹmí Ṣọlẹ́sì, God bless you. Ó mọ̀ pé òtítọ́ ni mo dì mú. Ọlọ́run yẹn ló ń ṣàlàbò lé mi lórí. Ẹ̀yin ò dẹ̀ mọ̀ bí tèmi àti Ọlọ́run jọ dì í sí. Ọlọ́run ọba tó dá mi, tó lẹ̀mí mi lọ́wọ́. Báṣà olóyè alọ́lọ́run lẹ̀mí mi bẹ lọ́wọ́ rẹ̀. Ẹ̀mí mi wà lọ́wọ́ Olódùmarè ọba tó dá mi. Kò sí nǹkan kan tẹ́ ẹ fẹ́ ṣe. Dúpẹ́ Onítìrí. Bá a bá lé ní, bá a bá bá ní, béèyàn máa ń padà ní. Kí ló dé tó o dẹ̀yìn? Ó ṣe àbùkù ló kàn. Níṣẹ́ ló tẹ́ ló gbà bẹ́ẹ̀. Àwọn tó nílẹ̀ dẹ̀ bínú sí ẹ, wọ́n ń bá ẹ jà. Kí ló dé tó o dẹ̀yìn? Mi ìbẹ́ o pé kó o dẹ̀yìn o. Mi ìbẹ́. Ṣùgbọ́n èmi mọ̀ pé ẹ̀jẹ̀ tó o máa tẹ́ tó sì tún bọ̀ fún ẹ, ó máa ju eléyìí tó ti tẹ́ sẹ́yìn lọ. Ńlẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ pọn Dúpẹ́, mọ̀ pé mo ti sọ pé mi ò ní dá sọ̀rọ̀ Dúpẹ́ mọ́. Because kò sí kankan tí ọ̀rọ̀ Dúpẹ́ tó ń fún wa. Kò sáǹfààní tí ọ̀rọ̀ Dúpẹ́ mú wá. 2x2 kò ní àǹfààní tó ṣe ìran Yorùbá. Sọ nǹkan kan nípa ọ̀rọ̀ ẹ̀ mọ́. Ṣùgbọ́n eléyìí ó pọn dandan kí n sọ eléyìí torí àwọn ìhìn tí mo bá ń bẹ àtàwọn ọ̀rọ̀ tí mo gbọ́. Tá a bá ń lépa èèyàn tẹ́ ẹ̀ bá, ó yẹ kẹ́ ẹ dẹ̀yìn ni ẹ fi lẹ̀. Òyìnbó tí ẹ parí ó ní if you cannot join them
you leave them àbí báwo náà ṣe ń sọ. Let us be. Ẹ ń ṣe ti yín àwa ń ṣe tiwa. Ẹ láti bá Tinubu ṣe déédéé wa ló ṣe. Ẹ bá fi wálẹ̀ káwa máa tẹ̀lé Tinubu tẹ́lá tẹ̀lé ẹ fi wálẹ̀ pẹ̀lú yẹn. Kẹ́yìn dẹ̀ ṣe ti yín. Ẹ̀yin tẹ́ ẹ̀ tẹ̀lé Tinubu ẹ máa bá ṣe ẹ̀yin lọ. Ẹ̀yin tẹ́ ẹ fẹ́ gbàjọba tipátipá ẹ máa bá ṣe ẹ̀yin lọ. Dúpẹ́ tó o bá ti jáde níbi tó wọ ihò ilẹ̀ tó wọ̀ tó o bá ti jáde Ọlọ́run máa jẹ̀ lákàá ó máa kàn ẹ́ lábùkù ó máa ṣòfò bí omi ẹ̀fọ́ ni Dúpẹ́ Onítìrí. Ó máa ṣòfò bí omi ẹ̀fọ́ ni bó o bá ti jáde níbi tó wọ̀. Àgbákò obìnrin oníranù aṣẹ́wó bó o bá jáde ọmọ àlè pọ́nbélé ni ẹ́ àtàwọn tó pọ̀ ẹ́. Ṣé rí ẹ̀yin ọmọ Yorùbá mo fẹ́ kí ẹ kọ́kọ́ mọ kinní kan yìí pé ẹni tó ń pè ní Dúpẹ́ yẹn àfibisólóore pọ́nbélé ni. Àfibisólóore pọ́nbélé ni. Iná yẹn ló tún ti sáré lọ sí o ẹ má bínú ẹ ṣáà ń rójú mi ẹ máa mẹ́nẹ̀jì ẹ̀bẹ̀ wọn àtọ̀ náà sí. Àfibisólóore gbogbo àwọn tó bá Dúpẹ́ ṣiṣẹ́ àwọn dà lẹ́ni. Gbogbo àwọn tí Dúpẹ́ lò tó fi gba star àwọn dà lẹ́ni. Mo ti ṣàlàyé fún yín lọ́pọ̀lọpọ̀ ìgbà mo ní Dúpẹ́ o as a person gbogbo àwọn tí Dúpẹ́ lò gbogbo wọn pátápátá ni Dúpẹ́ ti dànù bí omi ṣanwọ́. Àwọn tí mi ti ẹ̀ believe pé ó lè pé Dúpẹ́ lè fi ilẹ̀ Dúpẹ́ fi wọ́n lẹ̀ ó lé wọn lọ o tèpètèpè ló fi lé wọn. Tòró ti rí i pé àwọn eléyìí fẹ́ máa challenge òun wọ́n fẹ́ máa yẹ òun lọ́wọ́ wò ẹ má bá mi pín program yẹn ẹ má bínú wọ́n ti bá mi tan generator àti ríná lò ló dogun òun la ṣe rọra tún dọ́gbọ́n ẹ̀ díẹ̀díẹ̀ ńgbé epo bá di 1,300 kí ni ká ṣe. Gẹ́gẹ́ bí àlàyé tí mò ń ṣe lọ gbogbo àwọn tí Dúpẹ́ tó dìídì gbé Dúpẹ́ sáyé gbogbo wọn ni Dúpẹ́ bá jà. Mo kàn ń sọ eléyìí fún yín kì í ṣe pé bóyá ó jẹ́ tuntun sí yín ṣùgbọ́n àwọn kan wà tá àti ẹ̀ bìlífù pé Dúpẹ́ lè bá jà rárá Dúpẹ́ ti bá wọn jà o. Àwọn bíi Queen Bee ṣe rí Queen Bee yẹn gbogbo àwọn màmá mi sìstá mi màmá mi gbogbo wọn ti dẹ̀yìn lẹ́yìn Dúpẹ́. Ìtìjú àtàbùkù ni ò jẹ́ kán lè sọ pé àwọn padà sọ́dọ̀ bàbá torí àwọn fúnra wọn mọ̀ pé àwọn gan balẹ̀ jẹ́ kọjá àlà torí bàtà ń sọ fún wọn gbogbo wọn sọ pé ká gbẹ́nu lọ ni. Ẹ bá mi pín program yìí gbogbo wọn ní ẹgbẹ́ ní yín sá ẹ máa lè ní yín ẹ̀yin ẹ̀kú àtẹlẹ́yìn tó mórúkọ mi lọ fún babaláwo gangan ìyá Brown Ayọ̀ Brown gbogbo wọn pátápátá ni Dúpẹ́ ti fi ọwọ́ gún lójú gbogbo wọn pátápátá ló ti sọ dẹni yẹpẹrẹ ló ti fún wọn lé èbú tó fún wọn lépè. Ayọ̀ Brown lódìdí fi orúkọ mi ń wẹ́lọ̀ tó sọ fún babaláwo yẹn pé ìkan wà lóńdó Ọmọlúkà Victor tí babaláwo yẹn wá ń béèrè lọ́wọ́ ẹ̀ pé aṣọ máa wo ni yín ni ọlọ́mọ awo lòun olówó kì í ṣọ̀gbẹ́rí ọmọ awo ni ọlọ́mọ awo lòun olówó kì í ṣọ̀gbẹ́rí ìyẹn o tó wà lóńdó yẹn tí ẹ gbọ́dọ̀ bá mi mú. Gbogbo wọn pátápátá ẹnìkan náà ló kù mọ́ Onítìrí sí ẹnìkan ló kù mọ́ ẹni tó ṣe kejì ìyẹn náà that is ìyá tó pẹ̀lú àwọn onífúnkẹ́ Bello àti àjàkálẹ̀ àrùn Àjàkáyé ìfìlà fìlà àjàlá jẹ́ ọ́ láàyè yẹ Florence Ajakaye àwọn tó fẹ́ ilé tó ti lọ fẹ́ ọkọ wọn ti fẹ́ láyé wọn òṣì ayé wá irú ẹ ìwọ tó yẹ kó máa ta tòmátò lọ́jà àràkálẹ̀ irú ẹ wà fortunate olórí ọ̀fẹ́ lọ sí ìlú òyìnbó wà fẹ́ sọra ẹ di nǹkan mi mà wá lọ́wọ́ ó ń tanra ẹ jẹ ni you can't withstand me it's a matter of fact level ẹ wẹ́ sí level mi ká mú tẹ̀gàn kúrò. Nàìjíríà tó wó ni Amẹ́ríkà bù ẹ́ láṣìírí irú ẹ. Struggle táwa ń struggle ìrìn táwa ń rìn ibi táwa ń wọ̀.
mẹ́ẹ̀ẹ́dógún ẹ̀ ò lè wọ bẹ̀ torí pé orí Amẹ́ríkà wọ orí dọ́là ń gbà ayé bàbá jẹ́ ẹ̀yin tẹ́ mára lé kókó fún wa lórílẹ̀‐èdè Nàìjíríà yìí ara yín ò ní balẹ̀ tẹ́ wá jẹ́ káwọn ọ̀tá ń gàn wá tán wá fẹ́ máa fi wá ṣẹlẹ́yà ẹ gbọ́ lẹ́yìn tábùkù kan gbogbo wọn pátápátá Dúpẹ́ tí ó ti kíka bọ Ayọ̀ Brown lójú ṣé ẹ̀yin tí ẹ bìlíìfù pé Dúpẹ́ lè kíka bọ Ayọ̀ Brown lójú Ayọ̀ Brown òun ló pọn Dúpẹ́ sẹ́yìn tó gbé Dúpẹ́ tó ń pọ́n tó ń gbé gẹ́gẹ́ tó ń gbé gẹ́gẹ́ òun ló kọ́ Dúpẹ́ tó kọ́kọ́ gbé Dúpẹ́ against bàbá Akíntóyè Ayọ̀ Brown tí bàbá bá fẹ́ bá Dúpẹ́ sọ̀rọ̀ kó tó di pé Dúpẹ́ ò bá bàbá sọ̀rọ̀ mọ́ Ayọ̀ Brown ní bàbá máa pè pé bàbá o Dúpẹ́ ọmọ mi mo fẹ́ bá Dúpẹ́ sọ̀rọ̀ ó yá òun lá connect tí wọ́n fi máa sọ̀rọ̀ Ayọ̀ Brown yìí lónìí ní sọ fún Dúpẹ́ pé má pe bàbá mọ́ àmọ́ pé Dúpẹ́ tiẹ̀ ní tó fẹ́ ṣe nínú ó ní plan this very Ayọ̀ Brown ló bẹ̀rẹ̀ sí ní fún bàbá Akíntóyè lóríṣiríṣi orúkọ òun ni mò ń sọ fún yín ló lọ sọ fún babaláwo yẹn pé tó ń dárúkọ mi fún pé mo wà l'Ondo State Onítìrí ti jẹ ojú mo sọ fún wọn àwọn ìpọ́nni kò tó dání àgbà ìjàkadì I told them mo lóbìnrin tẹ̀lé yìí ó máa bàyè yín jẹ́ ó máa jojú yín eléyìí ò ń ṣe ẹni téèyàn ń tẹ̀lé because mo study Dúpẹ́ láti ìbẹ̀rẹ̀ wá látọjọ́ àkọ́kọ́ tó ti pè mí tó ti lóun wọnú Yorùbá nation yìí ni mo ti study ẹ̀ títí tí mo discover irúṣi èèyàn tó jẹ́ pé eléyìí ò ń ṣe ni à ń tẹ̀lé mo sọ Ayọ̀ Brown kó tó di pé gbogbo ẹ̀ fúnjú pọ̀ mo ní màmá wàhálà tí wọ́n ti ń ṣe nínú ìrìn àjò yìí ṣé Onítìrí ṣó ṣe irú ẹ̀ kí ló dé tẹ́ wá fẹ́ jẹ́ kẹ́ni kó wá da gbogbo iṣẹ́ tẹ́ ṣe rú àìmọ̀kan ìgbéraga àti ìwà ibi tó wà nínú Brown àtàwọn tó kù ẹ̀ irú Queen ìbáyìí mo fẹ́ràn obìnrin yẹn ṣùgbọ́n ìwà òmùgọ̀ òun ló dààmú Queen ti gọ̀ jù ọkàn lóun wà l'Amẹ́ríkà ni he so dense stupidity ẹ̀ ò ní lẹ́fù ó ti háì jù ẹ pé ká jákòrí èmi ni mo sọ bẹ́ẹ̀ this is a woman tó jẹ́ pé làálàá ẹ̀ wàhálà tó ṣe lórí ọ̀rọ̀ Yorùbá nation nípa owó ni àbọ̀rọ̀ pé ká sọ̀rọ̀ ká mú àwọn èèyàn ká wú wọn pé Yorùbá nation lọ́nà tó ṣe kò yẹ kí irú Onítìrí yẹn dé kó gba àyè mọ́kùn ibi lọ́wọ́ ẹ wá ń ṣe yes mọ̀ nítorí pé ó sọ pé òun jẹ́ ìyàwó Abíọ́lá owó tí kun ibi ná nínú Yorùbá nation mo lè fi gbogbo ohun tí mo ní búra ẹ̀ Onítìrí ò tí ì ná dá sí kẹrin ẹ̀yin àpọ̀dà òpònú gbogbo tá a sọ fún yín gbogbo yín kẹyìn sókè gbọngbọngbọngbọngbọn pariwo kò sí tó jákètóyè kò sí tó jákètóyè Ọlọ́run ti ń bù fọjú lù yín báyìí Onítìrí yín ò ti ń kàn yín lábùkù báyìí ni ẹ̀yin dá àtẹ̀yìn àti Onítìrí yín jáde màmá Ayọ̀ Brown jáde àti wà tó Onítìrí afẹ́rí yín ọjọ́ wo lẹ ti sọ̀rọ̀ last kò tó nídìí yín bí ìrìn àjò Yorùbá nation tá gbé dání ìbá ti rìn jìnnà ọjọ́ tí Onítìrí ti dé tó ti fọ́ ìrìn àjò yẹn ọjọ́ yẹn ni gbogbo ẹ̀ ti dorí kodò oore ọ̀fẹ́ Ọlọ́run àti pé àwa yìí ti pinnu lọ́kàn wa pé kò sí tó máa yẹ wá òun láì ṣe dúró mbẹ tá a bá wo trials àtẹ̀yìntẹ̀ fi ń kojú wa physically àtẹ̀yìntẹ̀ fi ń kọ̀ wá lójú spiritually àti sá kúrò nínú ìrìn àjò Yorùbá nation physically wọ́n kojú èmi àṣepẹ́sì mo mọ tí mo dojú kọ ìgbà kan wà tọ́ta mi fẹ́ yarọ sínú ilé mélòó ni mo ti kí má kàn tí ẹ má sọ̀rọ̀ lọ́bẹ̀ mélòó àwọn ìdojúkọ tá à ń rí spiritually àwọn ìdojúkọ tá à ń rí lórí àwọn pípù wọ̀nyí láì gé stop àti mú orúkọ wa kiri ṣùgbọ́n mi ò ní ṣaláì fògo fún ọba tó ṣẹ̀dá mi ọba tó lẹ̀mí mi lọ́dọ̀ tó fi gbogbo ìgbà tó dúró tì mí ọmọ ń jẹ́ kí gbogbo ẹ̀ ńlá ọ̀dọ̀ mi kọjá kí n rí ní so that kí n bá lè mọ ewu tó ń gbé fò mí dá tí ò bá rí bẹ́ẹ̀ báwo mo ṣe fẹ́ mọ tọ́lọ́run ṣe. This is a woman tó jẹ́ pé ó dé ìlú túká gbogbo ẹ̀ bàjẹ́ a sì ráwọn apọ̀dà nǹkan tí ẹ̀sìn ń ṣẹ́pè fún màmá ẹ̀ nínú
mo post nǹkan sórí social media mi mo post ẹ̀ mo ní owó bus school bus fún táàmù kan wọ́n ní 100,000 náà kọ fáwọn ọmọ wálé 100,000 naira mo ní minimum wage jẹ́ 70,000 naira ẹ ti wọ gàù ló bá bẹ̀rẹ̀ sí ní ṣẹ́pẹ̀ fún bàbá tó bí àwọn apọ̀dà àwọn aláìníròònú aláìníròònú ará Gálátíà ẹ sì ń tẹ̀lé mọ̀mọ́ yín kiri anyway tí mo tiẹ̀ ṣe ń wá dúpẹ́ ni pé àwọn ìdí méjì ni ìpàdé tí wọ́n náà ṣe láìpẹ́ débi tó ti ń dárúkọ gbogbo àwa táwọn fẹ́ mú tó fẹ́ pa wọ́n ti list orúkọ wa jáde o mo fẹ́ kà fún yín o ẹ̀yin ọmọ Yorùbá wọ́n ti ṣe pàdé wọn o wọ́n ní babaláwo tó bá wọn pa itú wọn ṣùgbọ́n ẹ máa ṣe lásán ni Àjàkáyé mo ti sọ fún ẹ tá a bá ń lé ní tá a bá bá ní èèyàn máa ń dẹ̀yìn ni bàbá lé ní bá ò bá bá ní ìwọ̀n là ń bá ní ṣọ̀tá mọ́ ìwọ̀n là ń bá ní ṣọ̀tá mọ́ bàbá lẹ́ni tá a bá ní ó Àjàkáyé fún mi ó kọ̀ ó dẹ̀yìn lẹ́yìn mi wàá kú ikú bájá ṣe kú tòun tògbóró ló máa kú àwọn tó ṣẹ̀dá mi Ọlọ́run ọba tó lẹ̀mí mi á dójú tì ẹ́ Ọlọ́run ọba tó lẹ̀mí Sunday ọmọdé yẹn máa dójú tì ẹ́ á dójú tì màmá ẹ mọ́ àtó tẹ̀lé kiri á dójú tì ẹ̀yin méjèèjì papọ̀ á kàn yín lábùkù á fi yín ṣẹ̀sín á fi yín ṣẹlẹ́yà lójú ayé yín ẹ̀ sun ẹkún kíkorò kẹ́ tó lọ láyé. I am not so stupid. I am not so cruel. I am not an evil person. Ṣùgbọ́n tẹ́ ẹ bá mọ itú táwọn pípù yìí pa, ẹ mọ̀ pé wọ́n deserve ká máa fún wọn léegun lẹ́ẹ̀kankan. Dúpẹ́ Àjàkáyé àwọn tẹ́ ẹ tì lọ pé kán lọ gba ìjọba nìbàdàn. Ẹ mà ti gbàgbé wọn ságọ́ ọlọ́pàá. Ẹ mà dá sí wọn mọ́ wọn má wà lọ́gbà ẹ̀wọ̀n. Wọ́n wà ní kí lorúkọ ọgbà ẹ̀wọ̀n Ìbàdàn yìí. Wọ́n wà níbẹ̀ o kì í ṣe gbogbo wọn o àwọn kan ti lọ sí Àbújá wọ́n ti kó àwọn kan lọ Àbújá nú wọn o ẹ mà ti pa wọ́n ti ẹ mà dá sí wọn ẹ̀yin dìdì ní dúró bọ àpọ̀dà kan dẹ̀ sí pariwo màmá yín Mua á ní kẹ́ ẹ jáde àwọn tó tiẹ̀ ń tẹ̀lé Mua l'Ondo State gbogbo wọn ti sáwọ gbó àti ẹ̀gbúrò wọn mọ́ mo wá pàdé kan láìpẹ́ ó kàn pàdé mi ó wá kí mi ṣé kò sí ó ní rárá pẹ̀lẹ́ òun gba dédé jẹ́ ẹni táwa ń tọ́jú tẹ́lẹ̀ mi olóògá ọlọ́wọ́ mi nìyí o olóhùn ti kúrò lọ́dọ̀ Mua olóhùn ò bá ṣe mọ́ o oníkúrè o mo ní rárá wàá bá ṣe ó ti bá jẹ ó ti bá mọ ẹ ti gbowó ó gbọ́dọ̀ bá ṣe bó bá máa kú ẹjọ́ kú ni olóògá ó dé wọ ọmọ ò lè bá kú ọmọ ẹjọ́ máa kú ni Jùmọ̀kẹ́ Ọlájídé ikú ò ní pa ẹ wọ́n á jọ kú papọ̀ ni. Torí pé kí ni ìwà ìkà ìwà ipá ìwà ibi ìwà wọ̀bílíkíwọ̀bíà tó wà nínú ayé yín lẹ ṣe ń gbàgbọ́ pé Onítìrí ló máa gbà yín Agodi God bless you Adéyẹmí Sórímádé wọ́n wà lágodi wọ́n jẹ ẹwà àdàlú màmá wọn mú àtòrán wọn lọ́bẹ̀ ó ti lọ Sunday ọmọdé yẹn mọ́ owó babadami mo gbé fún ẹ káàsà nǹkan bó o bá ọmọdé yẹn mọ rìn èèrà onírìn ẹ adùnbárì má jìyà ní Sunday Igboho ẹ gbọ́ mi ni adùnbárì má jìyà ní Sunday ọmọdé yẹn mọ tí kankan bá ṣe kankan nínú wọn kíá ó ti pè ó ti bẹ̀rẹ̀ rí ó ti ń tẹ bọ́tì pọn a ní kò ní sun bẹ̀sẹ̀ á jáde lẹ́ni kò dẹ̀ ní dọ̀la ọmọ yẹn á já anybody nínú wa sábà kú ó máa jáde níṣà ẹ wá ní kírú ẹni yẹn ẹ wá ní kò ṣe é tẹ̀lé ẹni kò dùn bá rìn àdùn bá rìn má jìyà Sunday ọmọdé yẹn mọ èmi kẹ bó bá kú èèyàn kan tó máa dà ẹ ọmọ sọpọ ọmọ lúkà tó bá kú èèyàn kan tó máa kú fún ẹ èmi ọmọ lúkà ni torí pé odùn bá rìn bàbá odùn bá rìn bàjẹ́ adùn bá rìn má tòṣì má jìyà ẹ wò
gbárùkù ẹ̀ ń bí mọ̀ pé àwọn Dúpẹ́ àti Àjàkáyé wọ́n ti ṣèpàdé yẹn o. Wọ́n ṣèpàdé yẹn lọ́sẹ̀ tó kọjá, I think ọjọ́ Wednesday tó kọjá ni wọ́n ṣèpàdé yẹn. Wọ́n kọ àwọn orúkọ yìí jáde pé gbogbo wọn pátápátá làwọn máa dì pẹ̀lú. Màá ka orúkọ yẹn fún yín sí yìí o. Ìyá mi Àjàkáyé, ẹ jẹ́ kí n bá yín dá orúkọ wọn. Kẹ́ máa gbọ́ bó ṣe wà níbí. Na God Simisade Kuku, Ìyá Kuku, wọ́n ti kọ orúkọ yín o. Ìyá Kuku, ọmọ wọn lẹ́jẹ̀bú, ọmọ ti kọ orúkọ yín báyìí màmá. Wọ́n ti kọ orúkọ yín o. Ẹ máa wòran wọn ti sọ pé wọ́n máa dì pẹ̀lú yín o màmá. Ìyá Kuku ẹ̀wẹ̀ so màmá, wọ́n ti kọ orúkọ yín o. Ẹ má sọ ẹ máa wòran màmá Kuku. Ìyá Àjàgùn mi o, wọ́n kọ orúkọ yín wà bẹ́ẹ̀, àtẹ̀yìn náà fẹ́ dì pẹ̀lú wọn ní kán lọ nǹkan pààyàn yín. Rẹ́rẹ́ ti ru ìyá Omítògùn, èmi ò mẹ́ni tó ń jẹ́ bẹ́ẹ̀. Ìyá Omítògùn, Òsénì, ìyẹn bàbá Òsénì, ẹ máa múra, ẹ̀yin tí ẹ ti dàgbà. Mi ìgbàdúrà pé kẹ́ ikú ò ní pa yín o, ṣùgbọ́n ẹ̀yin tí ẹ ti dá. Bàbá Ayílóge tó ìyẹn bàbá ìjà tó bá wù yẹn máa bá bàbá jà. Dára ọbẹ̀ tẹ́ ọ̀ká nírú mọ́lẹ̀ o. Ọbẹ̀ tẹ́ ọ̀ká nírú mọ́lẹ̀. Dára wọ́n dárúkọ ẹ wọn láti wọn náà fẹ́ dì pẹ̀lú ọmọ borí owó Àmọ̀tẹ́kùn rẹ́rẹ́ ti rún. Ọmọ ọba Adéjọkẹ́, ọmọ lọ́mọ ayé mi o. Ọmọ lọ́mọ ó mà ṣe láyé yìí o. Lámídì Yágbóyájú ó wà lára wọn ló bá ti gbórúkọ ẹ. Olúgbẹ̀dú ó wà ìyẹn àwọn ìtẹ bá tiẹ̀ tí wọ́n ti bá tiẹ̀ lọ. Bàbá Àròpọ̀ wọ́n kọ Bàbá Àròpọ̀ ibi ó mà ṣe. Òkè bí ọ̀run David Ọ̀dẹ́dìran, Janet Fáṣákí, ìyá Fáṣákí ti lọ ọ̀sẹ̀ tó kọjá ni wọ́n kọ orúkọ jáde pé àwọn fẹ́ máa dì pẹ̀lú àwọn tó orúkọ wọn jáde yìí o. Ìyá Fáṣákí ti lọ. Ta ló mọ̀ bóyá àwọn ló pa Fáṣákí? Ṣùgbọ́n wọn ò lè rí màmá yẹn pa. Ọlọ́jọ́ ló dé, kò sẹ́ni tẹ́ lè rí pa. Ẹ ń tanra yín jẹ ni. Màá ka orúkọ yẹn tán sẹ́. Hamilton, Ajaqueen, ẹ tètè lọ sọ fún àfáà yín kẹ wọnú àdúrà. Wọ́n ní wọ́n máa pa yín o. Oh God, Gani Alágbàlá, Sọlá kò gbọdọ̀ kú. Ẹ̀yin ẹ tiẹ̀ ti wá borí sọ àpáta. Wọ́n tún dárúkọ bàbá Akíntóyè, Àwòrò Ṣàṣà, Sunday Ìgbòho fúnra ẹ̀. Àbùkù. Kò tí mọ bẹ́ẹ̀ o. Ọláyọmí Kóìkí, Lady K, Ìfẹ́ Olúwa, Babátúndé Ọmọlúkà Victor, Ẹyẹtàn tó sàn, Bàbá Èkìtì. Wọ́n ní àti ọmọ oníwárápá yẹn Sídíkàtù Gíwá, Arọ Òṣì, Bàbá 1010, ìyá àrólé bàbá 1010 òun náà tún pè láàárọ̀. Títílayọ̀ Badmus. Oh God. Ṣé ẹ nípa àwọn pípọ̀ yìí wọ́n nígbà táwọn ògbọ́n tán fẹ́ ṣe mọ́ inú ń bí wọn. Ẹ léyàn títí ẹ rí mú. Kò wá yẹ kẹ́ ẹ dẹ̀yìn lẹ́yìn ẹ̀ kò yẹ kẹ́ ẹ filẹ̀. Anyway, Dúpẹ́ o gbọ́dọ̀ Àjàkáyé Dúpẹ́ máa jáde o gbọ́dọ̀ wá jáde o. O gbọ́dọ̀ wá Dúpẹ́ jáde. And mind you, Àjàkáyé fún lọ. Tí Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì ò bá wá ẹ̀ ní á wá ẹ̀. Bẹ́ẹ̀ ni mo ti wà lẹ́nu Amẹ́ríkà processing, mo ń bọ̀ l'Amẹ́ríkà mu máa kọ́kọ́ fi lílù bá tiẹ̀ jẹ́ l'Amẹ́ríkà, máa lu tiẹ̀ ta, máa rò pé mi ò mọ̀ pé kò tọ́ but èmi gan fẹ́ múra ẹ̀ wá níṣẹ́. Ṣé o tiẹ̀ wọ̀ tiẹ̀ gan ìwà kàn fẹ́ wá sí Amẹ́ríkà nìkan wàá jayé ẹ̀yin tèmi ẹ máa retí à ń bọ̀. À ń bọ̀. So ṣé woman yẹn kò wọ́ tẹ́ ẹ̀ fún lọ
àwọn ẹgbẹ́ tòmátò ni wọ́n ń tà bí tòmátò ló yẹ kó ọmọ ṣe. wọ́n kọ orúkọ wọn láwọn àwọn táwọn máa pàdánù rèé àánú yìí ṣe mí. tẹ́ ẹ bá fi orí tẹ́ ẹ bá fi sọ àpáta ẹyin tó forí sọ àpáta afọni gbọ́dọ̀ jẹ́ àpáta ló forí sọ ẹyin afọni anyhow tẹ́ ẹ bá gbìyànjú ẹ fẹ́ kún àbùkù ni. ẹ má rò pé iṣẹ́ ẹyin ló dún tí Janet Fasaki tó fi dágbére fún yín rárá o ọlọ́jọ́ ẹ̀ ló dé kìtàlẹ̀ ẹ̀yin lẹ́mí ẹ lágbára kan lọ́wọ́ tẹ́ fẹ́ fi pààyàn ni. ìjọba tí morúkọ mi lọ́yẹ̀ ṣe rí mi pa ẹ lè rí ṣe mí torí pé mo lọ́lọ́run ọlọ́run jù yín lọ ọba ọlọ́run tó ń jẹ́ ọba tí ń jẹ́ ọba olódùmarè yìí kì í ṣènìyàn kì í ṣèké ọlọ́run kì í ṣèké ibi òtítọ́ lọ́lọ́run òtítọ́ lọ́lọ́run o òtítọ́ lọ́lọ́run bàbá òtítọ́ lọ́lọ́run kì í dúró sí èké tó bá jẹ́ wípé orí wa bá jẹ́ wípé a wà nínú èké ni a ti dá sẹ̀ríà fún wa ṣùgbọ́n ọlọ́run mọ̀ọ́mọ̀ ẹ fi èdè Ìjẹ̀bú sọ̀rọ̀ ẹ jẹ́ ká máa mọ̀ ìgbọ́jẹ̀bú Táíwò David ìgbọ́jẹ̀bú ṣé wàá dẹ̀ kọ́ mi ní Jẹ̀bú kémìrè máa sọ ọ́ ṣé wàá kọ́ mi ní Jẹ̀bú ìgbọ́ ṣáà sọ fún màmá kùkù bá mi sọ fún ìyá mi yẹn pé wọ́n máa ti kọ orúkọ ẹ o pé wọ́n sọ pátó òun náà máa gbé o pé wọ́n máa pa á o Onítìrí ti kọ orúkọ yín o ó lẹ́yìn lẹ́jẹ́ ká lọ wó Aṣọ Rock ẹnìkan lẹ́rìn mi pọ̀ jù ẹ jẹ́ ọ̀rọ̀ yẹn gbẹ̀rí ṣe rí dára yẹn ọ̀daràn ní dára o ó ní wọ́n ti wá Aṣọ Rock Onítìrí o Aṣọ Rock Onítìrí tó wà ń bàdàn wọ́n ti gbé katapila wọ́n ti wó mo wo ẹni yẹn rí bẹ́ẹ̀ pa mí ẹ sọ fún màmá inú bí Onítìrí ó láwa la jẹ́ kán wá Aṣọ Rock òun àwa la jẹ́ kóun rí ìjọba gbà nìbàdàn sórí ìdí yẹn ń kọ́ wọ́n ti kọ orúkọ wa jáde o wọ́n ti gbéṣẹ́ fáwọn tán fẹ́ gbé fún o pé kán máa lépa wa o èmi ní kí n sọ fún yín ní kẹ́ ẹ kíyè sára o èmi ò kúkú ní kankan báyìí ju Olódùmarè lọ òun ló dẹ̀ ń gbèjà mi Ọlọ́run nìkan lọ́ba tó gbójú lé o. ṣe rí i pé àwọn pípù ìwọ̀n ò ní nǹkan ṣe mi ò wá lérò pé ṣe rí i tó jẹ́ kára wọn kan ni pé wọn ò lẹ́ni lẹ́yìn mọ́ wọn ò lẹ́ni lẹ́yìn gbogbo àwọn tó ń gbẹ́kẹ̀lé tó ń gbójúlé gbogbo wọn ti dẹ̀yìn lẹ́yìn wọn ṣebí lára wọn ni mo ló sọ pé òun ti sáyé nígbà táwọn fúnra wọn rí tó ṣẹlẹ̀ á sì ráwọn òpònú dìdìrín dín róbó tó sì ń tẹ̀lé wọn o. Adéwálé Abdulwasiu olóúnjẹ olóko àṣìtánì obìnrin a máa lẹ lóko kò lè escape ẹ bó bá wà á lẹ lóko ni a wà á dì mọ́ bí ká máa lọ a máa lẹ lóko bá ṣe máa lẹ lóko lọ́dọọdún nìyẹn bó ṣe ń lẹ oko gbogbo ẹ̀yin mùsùlùmí tẹ́ ẹ bá fẹ́ lọ Mẹ́kà ẹ má sọkò lọ́hùn ẹ fà àṣìtánì sílẹ̀ sáyàrá àṣìtánì kan ti wà níbí tẹ́ máa lẹ lóko ẹ bá wa wá Dúpẹ́ jáde o Dúpẹ́ Onítìrí Onídìrí 2x2 ẹ bá wa wá jáde ò Dagboru Dúpẹ́ Dagboru ẹ bá wa wá síta níbi tó wà àwọn tó tìpa tó tì sínú àtìmọ́lé wọ́n sì wà ń bẹ̀ wọn ò tí ì rí wọn gbà sílẹ̀ o wọn ò tí ì rí wọn gbà lẹ̀ bá wa wá Dúpẹ́ síta o ẹ jọ̀ọ́ o àwọn ọmọ ọlọ́mọ ìkan nínú wọn wà tó ní ọmọ 5 lòun bí ìyẹn wà l'Àbújá ó wà láwọn tó kó lọ sí Àbújá o ìkan wà nú wọn sísí báwo làwọn èèyàn ṣe ń gọ̀ bí eléyìí torí Ọlọ́run yìí kéèyàn dẹ̀ sọ fún ẹ pé kó lọ bá òun gbàjọba ní Nàìjíríà yìí ìwọ náà dẹ̀ ní kóòtù ó dẹ̀ ń ṣe gàgàgàgàgà ó dẹ̀ tún wọ government house lọ fẹ́ gbàjọba ẹ̀yin àpọ̀dà kan kẹ́kọ̀ọ́ nígbà tó ti àwọn kan pé kán lọ gba rédíò lẹ́nu ẹ̀dẹ̀ dédé lọ ẹlẹ́ngbà this is so funny ẹ̀dẹ̀ gọ̀ títí ẹ̀ láròjinlẹ̀ Dúpẹ́ tìyín ó tìyín wọnú gáló ó tìyín sọ́gbà ẹ̀wọ̀n wọ́n wà ní Kùjé o wọ́n ń gbádùn ayé wọn ní Kùjé o àwọn kan wà lágodi nìbàdàn o ẹ wo yóngẹ tó wà láàrin wọn tó lóun jẹ sáfù tán
wọ́n dẹ̀ tí wọ́n lọ ránṣọ. Mo lè garanti ẹ lè má gbọ́ anything nípa wọn mọ́ tẹ́ ẹ bá ti gbọ́ wọn ti pa wọ́n dànù nìyẹn because treason náà òfin burúkú ni ẹ̀ṣẹ̀ burúkú ni treason wọ́n á pa wọ́n dànù tí ò ní sẹ́ni tá béèrè. Bàbá wọn lọ bẹ̀ wọn ò ní jẹ́ kán rí, ìyá wọn lọ bẹ̀ wọn ò ní jẹ́ kán ní access, àwọn ẹ̀gbọ́n ìyàwó ọmọ wọn lọ bẹ̀ wọn ò ní jẹ́ kán ní access because ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ yẹn ẹ̀ṣẹ̀ tó lágbára ni. Ṣẹ́yìn rò báwa ò lè kóra wa jáde ká la fẹ́ lọ gba station ni? Ẹ rò bá lè ẹ̀yin tẹ́ ẹ̀ tí ẹ̀ pọ̀ tó wá, àwa tá a pọ̀ mi mọ̀ tẹ́ ẹ jẹ tẹ́lẹ̀ ẹkùn tẹ́ ẹ fẹ́ lọ gba ayé mi o. Anyway, mo ti sọ tèmi fún yín, ẹni tó bá létí òun ni kò gbọ́. Ìwọ̀nba ọ̀rọ̀ la máa ń sọ fún ọmọlúwàbí, mo ní bó bá dénú ẹ̀ ó máa ń do dindin ni. Wọ́n ti ka orúkọ síta, mo dẹ̀ ti ka orúkọ yín o. Bàbá Èkìtì lọ sán ṣòkòtò evangelist Bàbá Èkìtì, go and do your armory. Ọmọlúkà èmi náà ti di àmùrè àdúrà o. Ìyàwó mi ti kí ẹsẹ̀ sínú àdúrà àti ìgbà àti mo ti rí invitation tí mo ti rí list ìhun tó ti dọ́wọ́ mi àtọjọ́ ẹ̀ mo ti mọ̀ pé rẹ́rẹ́ ti ń wò. Ọjọ́ ẹ̀ mo ti mọ̀ pé wàhálà ti bẹ́ẹ̀. Mo dẹ̀ ti rí evidence wípé Ayọ̀ Brown kò bá Onítìrí ṣe mọ́, ó ti kúrò lọ́dọ̀ Onítìrí. Onítìrí ti ṣépè fún ayé ẹ̀ àtòun Ayọ̀ Brown àti Queen B. Ìtìjú ò lè jẹ́ kán sọ pé jẹ́ ká padà sọ́dọ̀ lágbájá, ò lè padà. Ìtìjú torí wọ́n bá àwọn èèyàn mọ̀ pé wọ́n ti balẹ̀ jẹ́ kọjá àfẹnusọ. Ẹ gbọ́ mi, wọ́n balẹ̀ jẹ́. And that is why tó fi jẹ́ pé they cannot come back. Rúùtù wọ́n téèyàn bá lọ sí Ẹdẹ kò yẹ kó bẹ Ẹdẹ jẹ́, àwọn ti bẹ Ẹdẹ jẹ́ o, òun ni wọn ò ṣe lè padà wá sẹ́dẹ̀. Gbogbo ẹ̀yin tí wọ́n dárúkọ ẹnìkan ṣoṣo ló ti dágbére nínú wọn ní nǹkan bí ọjọ́ bíi 3-4 sẹ́yìn, òun ni ìyá Janet Fashakin. Ṣùgbọ́n Ọlọ́run á kó wa yọ. Èmi mọ̀ pé kì í ṣe àwọn ló pa Fashakin, wọn ò lè rí Fashakin pa. Ọlọ́jọ́ ló dé, agbára kan ò sí lọ́wọ́ wọn, kí náà mọ̀. Wọ́n kàn ń tiraka, wọ́n gbìyànjú ni. Ṣùgbọ́n Ọlọ́run máa nà wọ́n ní kóńdó, gbogbo wọn ló máa fún ní kóńdó lórí lẹ́yọ kọ̀ọ̀kan ni, ìkìkìkì ló máa fún wọn jẹ. Paríparí ọ̀rọ̀ mi, bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀, Yorùbá Nation máa dúró. Bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀, lórúkọ Jésù á dúró. Yorùbá Nation á dúró. Lórúkọ Jésù a máa gbà á o, á dúró. Yorùbá Nation á dúró. Kò sí tó máa yẹ, àṣẹ Ọlọ́run ni, ìfẹ́ Ọlọ́run ni. Ọlọ́run ló ní ọkàn ọba àti ti ìjòyè. Ó mọ bó ṣe máa ṣe tó máa fọkàn tọ́, tó máa fọwọ́ tọ́ ọkàn gbogbo àwọn tó yẹ kó fọwọ́ tọ́ ọkàn wọn. Ẹ gbà dandan ni. Ní tó máa mú yín gbà, ẹ máa gbàṣẹ́ ẹ̀. Ẹ tí mọ kinní kankan, kàrẹ́ níwẹ̀rì mọ́rin oró sẹ́ẹ̀. Ẹ rí mọ́rin oró, ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Ní tó máa mú yín gbà dandan gbọ̀n, ó máa mú yín gbà. Ṣé bó lẹ rí yẹn? Ẹ wo ẹ̀yin tó lórí ire tẹ́ ẹ̀ ń wo fídíò bẹ́ẹ̀ tí ẹ kọ́kọ́ bá mi wówó sẹ́ǹdì kí n tí ẹ kọ́kọ́ lọ ra ráìsì sílé. Ráìsì ti di 100,000, 95,000. Nàìjíríà ráìsì ò kì í ṣe foreign ráìsì o. Nàìjíríà ráìsì o tí wàá ṣe tá ṣùgbọ́n 9,500 mo fẹ́ lọ ra ìlàjì. Nọ́mbà sọ pé ó ti di 100,000 ṣùgbọ́n torí pé ó jẹ́ ni ẹ wá san 98,000 a bag of rice. Mo padà mi ò rówó rà á o. Ebi tẹ́ bá gbọ́ pé bí pọmọ Lúkà kú sínú pé bí pọmọ Lúkà kú ẹni kí ló dé kọmọ Lúkà ò dẹ̀ sọ̀rọ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀. Èmi ti sọ̀rọ̀ báyìí o, ebi ń pọmọ Lúkà. Nàìjíríà ò ṣe é gbé mọ́ o. Nàìjíríà ò ṣe é gbé mọ́ o. Ẹ pè mí kẹ́ fún mi lówó, mo fẹ́ ra ráìsì, ebi ń pa mí. Nàìjíríà ò ṣe é gbé mọ́. Ẹ gbọ́ owó mọ́tò ni, ẹ gbọ́ bó ṣe ń lọ ní. Gbogbo ẹ̀ ti dorí kodò, mo sọ fún yín. Ihun tó máa mú gbogbo ẹ̀ tó máa fi dorí kodò tẹ́ fi máa pariwo pé Yorùbá fẹ́ dá dúró, ó máa ṣẹlẹ̀. That is God for you. Bó ṣe wọ Ọlọ́run ló lo agbára ẹ̀, ló lọ láì, ló lo ipá ẹ̀ lórí gbogbo wa, òun ló ní wa, òun ló ṣẹ̀dá wa.
òun ló nílẹ̀ òun ló dá ilẹ̀ so àrà tó bá wù ní kó dá ẹ lọ mọ̀ ìyẹn lèmi kàn sọ ẹ just know this and know peace pé bó pẹ́ ká má rí irú ẹ̀ rí Yorùbá máa jáde kúrò ní Nàìjíríà a máa jáde dandan ni. Thank you so much and that will be all for today. Kí n tó máa lọ mo ṣe fídíò kékeré kan fún yín mo ṣe máa tún mi ṣe o ẹ̀yin tọ́lọ́run bá kẹ́ ẹ má fi ilẹ̀ ẹ̀yin sílẹ̀ fáwọn àjèjì kan rà tán ṣe rí sometimes Yorùbá ní ẹjọ́ là ń kọ́ ká tó kọjá ọ̀pọ̀lọpọ̀ àwọn ilẹ̀ tẹ́ rí wọ̀nyí àwọn Fúlàní yẹn ń ra ilẹ̀ ńgbà míì o ẹ kàn ń rí wọn pé wọ́n ń wọlé àmọ́ pé ìṣe wọn ò bá wa jọ ṣùgbọ́n most of them múná sanwó ilẹ̀ tí wọ́n ń lò and under the law the month tán bá ti rà tán gbà wí ẹ̀ ó parí o àwọn èèyàn wa iná ló ń talẹ̀ fún àwọn ọba wa ló fún wọn nílẹ̀ àwọn ìjòyè ló ń tà á fún wọn Fúlàní ara tiwọn àtẹlẹ ìtàn fagídí gbà Ìgbò ara tiẹ̀ mò ń bẹ̀ yín ní gbogbo ẹ̀yin tọ́lọ́run bá kẹ́ ẹ jẹ́ káwa tó kẹsẹ̀ sí ẹ má ṣe ẹ fi patí lẹ̀ fọ̀ náà ẹ yé patí ṣe ẹ wá ra lẹ̀ kẹ ṣe ìwé ẹ̀ kó pé kẹ ní rìsíptì ẹ̀ gbogbo dọ́kúmẹ̀ntì yẹn á pé pérépéré ẹ̀yin gẹ́ kẹsẹ̀ sí tí mo bá lóun fẹ́ ra ilẹ̀ ẹ má gbà èmi ò tiẹ̀ ní ṣètò ilẹ̀ fún ọmọ Ìgbò láyé mo bẹ̀ yín torí Ọlọ́run 2 plot 3 plot 1 acre 1 hectare bẹ́ẹ̀ bá ṣe ẹ wá máa rà á bẹ́ẹ̀ bá bẹ̀rù fámìlì yín bóyá wọ́n lù yín ní jìbìtì Ọmọlúkà ò ní lù yín mo lórúkọ Ọlọ́run má borúkọ mi jẹ́ mo ní orúkọ ẹ pè mí màá bá anywhere ní gbogbo ilẹ̀ Yorùbá call me kẹ́ ẹ rà kẹ́ ẹ rọra fílẹ̀ tẹ́ bá ti ṣe dọ́kúmẹ̀ntì yín tó ti pé ilẹ̀ yín ni tẹ́ bá fẹ́ ṣe paríparí ẹ rọra wá owó díẹ̀ bí ojú kóòsì 3 àbí 4 ẹgbẹ̀lẹ̀ ẹ rọra mọ́yì ká kẹ́ ẹ ṣe fẹ́ǹsì yẹn síbẹ̀ kó wà ńbẹ̀ jẹ́ 5 years 10 years ẹ̀yin lẹ́ni nǹkan yín olórí burúkú ládórí ilẹ̀ yẹn tádẹ̀ máa wo fẹ́ǹsì bẹ́ẹ̀ bí eléyìí tá lóun fẹ́ wá túnra tẹ́ ẹ bá dẹ̀ ti ṣèwé yín tó ti pé déètì ló máa justify yín ní court gbà tó bá ti rí déètì tẹ́ ti sanwó tẹ́ ti gba rìsíìtì tó bá ta fẹ́ lòmíì tẹ́ bá dé kóòtù ìwé tẹ́ bá tẹ́ndà náà fi mọ̀ pé ẹni ti rárí ẹni tó wá fẹ́ padà wá ara wọn jẹ́ kó yé pé kí ló dé tí wọ́n find out bóyá wọ́n rárí àbí wọ́n rárí kó tó sanwó so therefore ẹni ló nílẹ̀ it's very simple ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni o ẹ má fi gbogbo ẹlẹ́fọ̀n ọmọ Ìgbò kan rà tán ẹ má fi ilẹ̀ fún wọn anywhere Yorùbá land tó bá ti ní ìdìbò Ọmọlúkà máa bá ẹ contact níbi tó dé yìí gbogbo nǹkan la fi máa ja ìjà yìí o gbogbo nǹkan ni ò kì í ṣẹnu nìkan o ẹ̀yin gan fúnra yín ẹ gbọ́dọ̀ kópa come and buy it ilẹ̀ wà àrà tó bá wù yín ẹ lè fi ṣoko ẹ lè kọ́ school sí ẹ lè kọ́ hospital sí ẹ lè kọ́ hòtẹ́ẹ̀lì sí just call me nọ́mbà mi ló ń wò lójú fọ́nrán ni mo fi sójú screen yẹn ẹ pè WhatsApp tẹ bá pè mí tí mi gbé ẹ mẹ́sẹ̀gì mi màá dá yín lóhùn Ọmọlúkà ni mò ń jẹ́ Ọlọ́run má bà wá lórúkọ jẹ́ orúkọ tó ti dá tí mò ń lò wà wá rán mi kí n bá ẹ ṣe nǹkan màá wá dojú ẹ rárá o yìí ní ṣe n tó bá fún mi àjẹmọ́nú mi ni ṣùgbọ́n tó bá rán mi bá mi ṣe báyìí màá bá ẹ ṣe ẹ̀tọ́ mi ni. God will continue to bless you all ojú òní ti gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tòótọ́ àwọn alábòsí àwọn ìkà àwọn èṣù lẹ́yìn ìbejì àwọn Ọlọ́run máa bá wa dójú tì àwọn Ọlọ́run máa bù fọ́jú lù àwọn èèyàn bí Àjàkáyé àwọn èèyàn bí Fúlọ́ àwọn èèyàn bíi túbà tú Kùkùté Onítìrí Dúpẹ́ àwọn Ọlọ́run máa bù fọ́jú lù tó máa dójú tì Ọmọlúkà ni mo jẹ́ kọ́ tí ẹ jáde ìbùkún ní fórílẹ̀-èdè Yorùbá mo ti lọ thank you and God bless you make sure pé pín program yìí tó bá ti pín o help mi YouTube ni o TikTok ni o Facebook pín tó bá pín you are not helping Mara Ọmọlúkà is my name thank you kí n tó máa lọ màá tún fún yín ní fídíò yẹn kẹ́ sáré wò òun ni fídíò yẹn ni kẹ́ wò ní kíákíá. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá mo kí yín lọ́mọdé lágbà lọ́kùnrin lóbìnrin Ọmọlúkà yín ló ń sọ̀rọ̀ gẹ́gẹ́ bí àmọ̀ràn tí mò ń fún wa ní gbogbo ìgbà pé ẹ̀yin èèyàn wa ẹ̀yin ọmọ wa ẹ̀yin bàbá wa ẹ̀yin ẹ̀gbọ́n wa
tẹ́ wà lókè òkun ìyọ́nú ọlọ́run la fi ń bẹ̀ yín, ẹ má jẹ́ ká fún àwọn fúlàní àwọn ìgbò láàyè kan ra gbogbo ilẹ̀ wa tán. Bọ́lọ́run bá ń kẹ́ yín, ẹ wá ra ilẹ̀ sílé, ẹ ra ilẹ̀ ìwọ̀nba tó bá wà yẹn, àwọn fámìlì tó bá ní, ẹ má jẹ́ kán máa tà fún fúlàní, ẹ̀yin náà ẹ wá rà á. Ẹ̀yin ọmọ Yorùbá tòótọ́ tẹ́ wà lókè òkun, ẹnìkan ni mo bá ra ilé báyìí, òun lẹ̀ ń wò yìí, 15 plot ló wà ń bí, lẹ́ni yẹn ní yìí, òun la ṣẹ̀ṣẹ̀ bá dọ́gbọ́n ẹ̀, a fẹ́ ṣe fẹ́ǹsì ẹ̀ fún bẹ́ẹ̀ yẹn, layout ẹ̀, everything gbogbo ẹ̀ ti wà lọ́wọ́ wa pátápátá. So a fẹ́ ṣe fẹ́ǹsì ẹ̀ bẹ́ẹ̀ yẹn, odidi 15 plot 16 rather, òun lẹ̀ ń wò níbí báyìí, òun ló lọ ní rẹpẹtẹ yìí. Kò sára tẹ́ni ìfẹ́ dá ń bí báyìí tí ó lè dá, tó bá ti ṣe fẹ́ǹsì ẹ̀ ó parí, olórí burúkú ládébẹ̀ tá dẹ̀ máa wo fẹ́ǹsì tí wọ́n á dẹ̀ sọ pé wọ́n fẹ́ talẹ̀ fún, tóun náà dẹ̀ lóun fẹ́ rà á, tí ò ní béèrè pé ta ló ṣe fẹ́ǹsì. So ẹ̀yin náà ẹ wálé, ẹ pe Ọmọlúkà sórí nọ́mbà tẹ́ ń wò yìí, very simple, káwa náà wá yín gẹ̀ẹ́tì ẹ̀, 5 plot lágbára ẹ̀ gbé, 6 plot ní, 10 plot ní, bó ti ẹ̀dẹ̀ jẹ́ 2 bó jẹ́ lè tó fẹ́ fi kọ́lé ni, ẹ má fún àwọn Ìgbò láyè kan ra gbogbo ilẹ̀ wa, ẹ̀yin náà ẹ wá rà pamọ́. Tẹ́ bá ti rà á, tí kóòtù ti sí ilé ẹ̀, ó ti di ti yín nìyẹn, kò sí nǹkan tẹ́nikẹ́ni fẹ́ ṣe lé lórí. Ẹ jọ ẹ̀bẹ̀ lábẹ́ yín o, ẹ má jẹ́ kí Ìgbò kó ra gbogbo ilẹ̀ wa tán, ẹ má jẹ́ kí Fúlàní kó ra gbogbo ilẹ̀ wa tán. Eléyìí ń sọ̀rọ̀ ìkórìíra o, protection is better than cure. Kó má lọ di pé gbogbo ẹ̀ tán àṣẹwà ń sọ pé kí ni ká ṣe, àwa ń jàjà ìjà ẹbí, Ọlọ́run ní jẹ́ ká jẹ̀bi o. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni o, káàkiri orílẹ̀-èdè àgbáyé ibikíbi tẹ́ bá wà, tọ́lọ́run bá ti ń kẹ́ yín, ẹ gbìyànjú ẹ wá kẹ́ wá ra ilẹ̀ wọ̀nyí. Ẹ má jẹ́ ká fi gbogbo ẹ̀ lẹ̀ pátápátá fáwọn ọmọ Ìgbò kan ra gbogbo ẹ̀, pé mo ti gbé búdózà, ó ti fá gbogbo ẹ̀ pátápátá ṣe rí. So a máa bẹ̀rẹ̀ fẹ́ǹsì yẹn báyìí ní agbára Ọlọ́run, a máa bẹ̀rẹ̀ ní ọ̀la yìí. So